Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti buwọ́lu Amúpìtàn gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò. Ó ní òun kì í ṣe ara àwọn ikọ̀ amòfin tó gbẹjọ́rò fún ààrẹ Tinubu lásìkò ìgbẹ́jọ́ ètò ìdìbò ààrẹ tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pè. Ó ní òun yóò ṣe àtúngbéyẹ̀wò òfin ètò ìdìbò láti mú ohun gbogbo wà létòlétò. Ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Anambra ni yóò jẹ́ àyẹ̀wò àkọ́kọ́ fún Amúpìtàn. Gíágá Africa ló sọ bẹ́ẹ̀. Àkàìmọye awuyewuye ló ti ń lọ lórí pé kí iléeṣẹ́ ààrẹ ṣe àtúngbéyẹ̀wò ìforíjì tó kéde láìpẹ́ yìí. Fálànà ní àtúnyẹ̀wò àwọn orúkọ òun ṣe pàtàkì fún àǹfààní ẹ̀ka ètò ìdájọ́ wa lórílẹ̀‐èdè yìí. Fágbèmí ní ìkéde ìforíjì tí ààrẹ fi síta ṣì wà lábẹ́ àgbéyẹ̀wò. Àjọ ọkọ̀ òfurufú Nigeria Civil Aviation Authority ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí Orji Kalu sọ wípé àwọn awakọ̀ òfurufú máa ń lo oògùn olóró. Ó ní ọ̀rọ̀ tó burú jáì gbáà ni. Wike ti fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí Peter Obi lórí bó ṣe bu ẹnu àtẹ́ lu ipò tí àwọn ilé ẹ̀kọ́ ìjọba wà ní ìlú Àbújá. Ẹgbẹ́ àwọn ọmọ Ìgbò lágbàáyé World Igbo Congress ti kéde pé òun yóò gbárùkù ti ìwọ́de ẹ̀dá Nnamdi Kanu sílẹ̀ tí Wàbárà kéde rẹ̀ pé yóò wáyé ní 20 oṣù kẹwàá yìí. Orílẹ̀-èdè wa Nàìjíríà ti bẹ̀rẹ̀ àyẹ̀wò lórí ètò ààbò àjọ Nigeria Civil Aviation. Ìròyìn eré ìdárayá. Ó ti dájú báyìí wípé Ademola Lookman yóò darapọ̀ mọ́ akẹgbẹ́ rẹ̀ Victor Osimhen nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀. Tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.